A máa ju ọwọ́ sí Ọlọ́run dáadáa. Ẹ ju ọwọ́ sí arúgbó ẹgbọ́. Ẹ ju ọwọ́ sí ẹgbẹ́ àwọn wòlíì. Ẹ ju ọwọ́ sí arúgbó ọjọ́ dáadáa. Kẹ́mi, ìyẹn ò ṣe. Àsọtẹ́lẹ̀ àkọ́kọ́ rèé. This is the first prophecy. Gbogbo ẹ̀yin tẹ́ tẹ ilẹ̀ májẹ̀mú yìí. Everyone step on this covenant ground. Bí Olúwa ti ń bẹ tí májẹ̀mú rẹ̀ yìí As the gbàgbọ́. Lord liveth and his covenant. Ó ní padà sílé lọ́wọ́ fún. Ó dẹ̀ yẹ kí màmá kan ṣàmì. And there is a woman that's supposed to be saying this amen with Ozzy. Mi ò mọ ìdí tó o tí ì ṣe ṣàmì. I don't know the reason why you are not saying amen yet. Okay. Gbólóhùn yẹn tún jáde lẹ́ẹ̀kan sí. Voice came down. Wọ́n yìí lórí ọmọ Bísúwẹ́lì ní tọ́jú ayé tọ́jú ọ̀rọ̀. Àtàbí tó o bá ti ṣàmì. Unless you are not saying Gbogbo amen. ẹ̀yin tẹ́ tẹ ilẹ̀ májẹ̀mú yìí. Everyone step on this covenant Ó ground. ní padà sílé lọ́wọ́ fún. Ẹ jẹ́ gbé orí yìí sókè sọ. Let's raise our voice and say something. Gbé orí yìí sí òkè. Ẹ̀yin akùnránú ọ̀nà. Kì wá sí gbé yìí sí òkè. Ẹ̀yin lẹ́kùn ayérayé. Kì wá bá gbowó ìlú ìlú. Ìwà ilé mímọ́ rẹ̀ rà. Sáàlì ọba òkè rà. Jésù Kristi olùgbàlà. Ó yẹ kí ìwé ti ṣí bẹ̀rẹ̀. Ó yẹ kó o ti mọ tó wá ṣe bẹ̀rẹ̀. Ó yẹ kó o ti mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ báyìí. You know that something is about to happen. Arúgbó ọjọ́ là ń gbẹ̀sọ̀ kalẹ̀ báyìí. Nínú àwọn wọlé là ń gbẹ̀sọ̀ kalẹ̀ báyìí. Ọba tó lè fẹ́ là ń gbẹ̀sọ̀ kalẹ̀ báyìí. Ọba tó lè jú là ń gbẹ̀sọ̀ kalẹ̀ báyìí. Ẹ̀mí inú àwọn wọ̀nyí. Ọlọ́run Ábúráhámù. Ọlọ́run Ísákì. Ọlọ́run Jákọ́bù. Ọlọ́run májàmú ìyanu. Ọlọ́run wòlíì àdúrà lóore. Táà ni ọba òkè.
To work to this Olúwa ló sọ ẹkún yẹn wọ ibi báyìí kan sá. cry enter. Àmì méje ló máa ṣe. Nobody go say sound power. Olúwa ti ń bẹ tí má jẹ̀mú rẹ̀ yí padà. Only better is coming. Kó tó bí ọjọ́ méje. For 7 days. Ohun tó sọ ẹkún lé lórí You rẹ̀. are crying of Ó máa já sí ayọ̀ fún ọ. Come testimony. Àṣẹ bí ènìyàn ò bá ti pàdé aláàánú, ayé rẹ̀ máa rákòrò lójú kan. If someone was unable to meet his helper and his life will be crawling at a spot. Bí èèyàn ò bá ti rí àánú gbà. Once someone was unable to obtain mercy, Ohun tó máa replace àánú ni insult. and what will replace the mercy is the insult. When the mercy is absent of your life, Bí àánú ò bá sí nínú ayé you will rẹ, begin to experience insult. wàá máa rí ìsọ̀rọ̀ sí. They will insult you Àwọn ènìyàn máa sọ̀rọ̀ sí ọ at everywhere. ní gbogbo ibi. Gbogbo ẹ̀yin tí ayé ń yẹ̀yẹ́ lónìí. Everyone the world have been mocking today. Lórúkọ Olúwa, In the name of the Lord. yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ. Your shall become a celebration. You better lift your leg. Lift your leg. Ọ̀fà ìdádúró lára rẹ. Arrow of stagnation in your Ọ̀fà body. ìgbẹ́dẹ́kẹ́ lára rẹ. Arrow Tó o bá of ṣàmì. soul. Ọ̀fà yẹn bẹ́ẹ̀ náà jọ̀bọ̀. Arrow is out. Ní oṣù kẹwàá, In the month of October, Ọlọ́run fi àánú arákùnrin kan tá à ń pè ní Noah. the Lord showed mercy to a man called Noah. Listen to me very well. Gbọ́ mi dáadáa. When God don't show you favour, Nígbà tí Ọlọ́run ò bá ti fi ojú rere fún you ọ, cannot receive mercy. o ò lè rí àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún ọkàn lọ́wọ́lọ́wọ́. Sharing a difficult. Lórúkọ Olúwa, In the name of the Lord. Olúwa fojú àánú wò. Look me with his compassion. Gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún ọkàn lọ́wọ́lọ́wọ́. Lord, that you have been crying a secret. Gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún ọkàn lọ́wọ́lọ́wọ́. You have been sharing a secret. Lórúkọ ọba tó láyé tó ní òun. In the name of the Lord, that only Ìpadà lọ sílẹ̀ rẹ̀. as you are going back Ó yẹ kó home, máa ní èrè. and our testimony. Sọ fún èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Told someone beside you. Sọ pé mi ò ní lọ ní owó òfò. Tell that person I will not go empty-handed. Àwọn èèyàn yóò sọ̀rọ̀. You are not saying anything. Ẹ sà, ògo wọ bí sà. I know glory entered here. Tó o bá wá padà sílé sà. And when you go back to, Tó o wá tún lọ ka sítórì tó o kà kó o tó and débí you are sà. still saying the same story that Mọ̀ pé got you. ìwọ ló ṣe rẹ̀ sà. No, you are the cause of the problem. Àsọtẹ́lẹ̀ jáde sí ayé Authority ènìyàn. is coming of Bí prophecy. Olúwa ti bẹ tí máa jẹ̀mú náà yí padà. The one leader that is coming and never see. Alágbára ilé rẹ̀. The powerful and the strong one. Tọ́ni tó mú ọ̀bá kú. Unless it Ẹ ò dies. lè rí ògo lò. You are not making use of your Ó glory. yà fà ikú wọlé sí lára. Let them die. Ọlọ́run ti gbé wòlíì dìde fún ọdún ìbá. God has brought a prophet for you. He has risen a Ìjì ńlá ló prophet. fẹ́ ṣẹlẹ̀ sà. There is something great I want to happen. Ọlọ́run wá wò ó wípé. The one look around. Ta ni mo lè fi ojú jọ láàrin gbogbo àwọn ènìyàn What yìí? can I look like among the Ọlọ́run people? wá wo Noah. And the Lord looked at Ó Noah sọ fún Noah. and he told him, Ó ní ìwà ìbàjẹ́ àwọn ènìyàn yìí pọ̀. "That's what people are doing is so Ó ní ṣùgbọ́n but mo rí ẹ gẹ́gẹ́ bí ẹni tí mo rí ẹ gẹ́gẹ́ bí ẹni tí mo fojú jọ. I see you as someone that can rely. Àṣẹ bí èèyàn bá fojú jọ ènìyàn. If you can rely on someone, Àṣẹ ìyà ò lè jẹ́ ènìyàn. oh, you cannot suffer. Let me break this one for you. They can fight less you are. The reason why you are still lacking. You know if it dear. It is because you have not met the right helper. Oh, tí ìpàdé olùrànlọ́wọ́ tó jẹ́ ojúlówó. Listen, there are different type of helper. Ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi olùrànlọ́wọ́ wà. There are different type of helper. Oríṣiríṣi olùrànlọ́wọ́ ló wà. Tó o bá pàdé olùrànlọ́wọ́ tá a rán sí ẹ Once you gẹ́gẹ́. encounter with the helper sent you Wàá out, mọ̀ kó ojú ọjọ́ ayé padà sí dandan the fún ọ. earth and the life will change for yourself. Gbogbo èyí tá ẹ ní aṣálẹ̀ ibẹ̀. Everyone walking in the desert. Lẹ́yìn àdúrà yìí, After this prayer, ó yá lọ máa ní testimony. see baby. Ó ní pé gbólóhùn àsọtẹ́lẹ̀ ni mò ń bá lọ. You see, I'm just going on a prophetic word Torí mi ò fẹ́ waste àkókò. because I don't want to waste time. Torí pé ògo wọ bímọ. No, glory has Mama, entered. mo celebrate yìí mà. I celebrate. Ẹnu ọwọ́ méjèèjì sí mi sà. Respect your Ibi tó bá ní ọmọ àbọ̀kù ọmọ nínú. You will never Tó o bá ṣàmì, ikú máa mú un lọ fún ọ. you take them on earth.